Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, Ọlọ́run wa, olùfẹ́ wa ọ̀wọ́n jùlọ, olùpamọ́ wa, aláàánú, alátìlẹ́yìn, Ọlọ́run tó jẹ́ àgádágodo ẹ̀mí wa, tó dá wa sí, tó mú wa rí ọjọ́ àìkú àkọ́kọ́ nínú oṣù kejì. Ògo ni fún orúkọ mímọ́ yín o, fún oore ọ̀fẹ́ ńláńlá tí kò ṣeé fowó rà yìí. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n àánú Ọlọ́run ó gbé wa ró, ó dá wa sí, ó mú wa wà láyé, ó mú wa wà láàyè tí ó dára. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ tí a ò gbéyẹ̀wò lé ní kó ṣayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ, ìní ọjọ́ àìkú ọjọ́ kejì oṣù kejì. Àkòrí tí a ò gbéyẹ̀wò sọ pé Ọlọ́run ń pa ni mọ́, Ọlọ́run ń pa ni mọ́. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 121 ẹsẹ̀ ìkeje. Orin Dáfídì orí 121 ẹsẹ̀ ìkeje. Olúwa yóò pa ọ́ mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé orin Dáfídì bákan náà orí 91 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Orin Dáfídì orí 91 ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀gọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè. Èmi yóò wí fún Olúwa pé, ìwọ ni ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́ òun yóò gbà ọ́ nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ rẹ̀ bò ọ́, abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ìwọ yóò sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru, tàbí fún ọfà tí ń fò ní ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkùnkùn, tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gangan. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àìkú. Iná ajónirun ni à ń pe Ọlọ́run mi. Ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 29. Ẹ̀wẹ̀ kì í jó àwọn ọmọ rẹ̀ o, kàkà bẹ́ẹ̀ àwọn ọ̀tá wọn. Ọlọ́run jowú nípa àwọn ọmọ rẹ̀ pé nígbà tí àwọn ọ̀tá bá kóra wọn jọ lòdì sí wọn, yóò rí dájú pé ó tú wọn ká ní ọ̀nà méje. Ìwé Dítarónómì orí 22 ẹsẹ̀ 25. Ó ṣèlérí láti pa ọmọ débi pé kódà kò sí irun orí rẹ kan tí yóò sọnù. Ìwé Lúùkù orí 21 ẹsẹ̀ 18. Mi ò ní wà láyé lónìí tí Ọlọ́run mi kò bá jẹ́ bàbá tó ń pa ni mọ́. Mo sì lè sọ àwọn ìtàn tó pọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó ti pa mí mọ́ kúrò nínú ewu fún ọ. Nígbà tí mo kọ́ lọ sínú ilẹ̀ ìpàgọ́, èyí tí ó ti wá dàgbà láti di ìlú ìràpadà lónìí pẹ̀lú àwọn ẹbí mi, àwọn ejò wà níbi gbogbo. Lára àwọn ejò náà, àwọn kan tóbi débi pé yóò kún inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bẹ́ǹsì. Mo rántí pé ní ìgbà kan mo wọ inú yàrá àwọn ọmọ mi, mo sì rí ejò níbẹ̀. Mi ò mọ ìdí náà ní pàtó tí mo fi lọ sínú yàrá náà. Mo kàn mọ̀ pé Ọlọ́run mú mi lọ síbẹ̀ nítorí pé ó fẹ́ pa àwọn ọmọ mi mọ́ ni. Ọlọ́run tún máa ń pa ni mọ́ kúrò lọ́wọ́ àwọn agbára òkùnkùn. Ní ọ̀pọ̀ ìgbà èṣù ti gbìyànjú láti kọlù mí, pàápàá jùlọ ní kùtùkùtù ọjọ́ mi nínú iṣẹ́ ìránṣẹ́, nígbà tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ bí a ṣe lè kojú àwọn ìkọlù tó wá láti inú ìjọba òkùnkùn. Ní ọjọ́ kan ní àsìkò ìsìn ẹ̀mí mímọ́, àwọn àjẹ́ méjì kan wà nínú ìjọ tí wọ́n gbèrò láti kọlù mí. Ọ̀kan wí fún èkejì rẹ̀, ó ní, ó tó àkókò nísinsìnyí o, jẹ́ kí a kọlù ú. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹgbẹ̀rún àwọn ènìyàn ló wà nínú ìjọ, Ọlọ́run sí mi ní etí, mo gbọ́ wọn o. Mo dá ìsìn náà dúró ní kíákíá, mo sì ní kí wọ́n jáde wá tí wọn kò bá fẹ́ rí ìbínú Ọlọ́run. Sí ìyàlẹ́nu gbogbo ènìyàn, wọ́n jáde o, wọ́n sì jẹ́wọ́. Tí Ọlọ́run kò bá fi wọ̀n mí ńkọ́? Ohun tí à ń wí yìí kọ́ ni àbá máa sọ. Tí o bá jẹ́ ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ rí ní ìmọ̀ dájú nípa ààbò rẹ̀ lórí rẹ. Má ṣe bẹ̀rù àwọn ọfà ọ̀tá.
wọn kò lè súnmọ́ ọ nítorí Olúwa ló ń pa ọ́ mọ́. Mo ní ìmọ̀ dájú nípa ààbò Ọlọ́run lórí mi débi pé tí mo bá rìn tí ẹsẹ̀ mi bá gún òkúta, màá yí padà sí i, màá wí pé Olúwa, mo lérò wípé mi ò tíì ṣẹ̀ ọ́ ní ọ̀nàkọnà. Tí mo bá sì ti ṣẹ̀ ọ́, jọ̀wọ́ dáríjì mi o. Èyí jẹ́ nítorí ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé yóò fún àwọn áńgẹ́lì rẹ̀ ní àṣẹ nítorí mi, kí èmi kí ó má bàa fi ẹsẹ̀ mi gún òkúta. Ìwé orin Dáfídì orí ìkọkànléní àádọ́rùn-ún ẹsẹ̀ ìkọkànlá. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: Ọlọ́run máa ń pa àwọn ọmọ rẹ̀ mọ́. Ǹjẹ́ o wà lára àwọn ọmọ rẹ̀ bí? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, olùpamọ́ mi, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti máa wà ní abẹ́ ààbò rẹ, abẹ́ ìpamọ́ rẹ, ibi ìkọ̀kọ̀ rẹ. Ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí mo bá lè ṣẹ̀ tó máa mú mi kúrò ní ibi ìkọ̀kọ̀ rẹ, Olúwa má jẹ́ kí n ṣẹ̀ ẹ́. Fún mi ní oore ọ̀fẹ́, fún mi ní agbára àti ojú rere láti máa wà lábẹ́ àkóso oore ọ̀fẹ́ rẹ ní gbogbo ìgbà. Ògo ni fún orúkọ rẹ nítorí tí ẹ ti gbọ́. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.